بدعاء àjọ mo fẹ́ dúpẹ́ lọ́dún yìí Allah. ọdún tí mo pàdé bàbá mufti lọ́rọ̀ bàbá Yàsín nílọrin mo wá sọ fún bàbá pé mo ní mi ìfẹ́ mọ́tà mo ní ìfẹ́ mọ́tò gbogbo tí mo kà lọ́dún náà pé mi ìfẹ́ mo ń sọ tọ́ńdọ́ náà pé mo fẹ́ yọnu yín ọdún yẹn ni mo lọ múra méjì Alhamdulillah. máa gbọ́ láti ọdún yẹn sí òní yìí sí àná ní Jímọ̀ mo ti lo mọ́tò mẹ́rin Alhamdulillah. máa gbọ́ fẹ́ dúpẹ́ ní gbọ́ nígbà tí mo wá lọ́dún tó lọ Infinity D8 kan mo gbé wá ẹ̀mí mi bọ́ tán díẹ̀ ló kù mo dolórí burúkú táwọn náà ló yọ mí mo wá sọ ọ́ lọ́dún náà tí bàbá wa ní àmọ́ wíṣẹ aláwọ̀ bísímìláì aláwọ̀ mọ̀ mo ní tí n bá wá lọ́dún yìí mọ́tò méjì mo fẹ́ gba méjèèjì ní bẹ lẹ́yìn bẹ́ẹ̀. Alhamdulillah. wá nínú ọgbà yìí mọ́tò mi nìkan ni òní bẹ́ẹ̀ gbọ́dọ̀ tí n bá wá tẹ̀yìn tẹ́ gbó pọ̀ ẹ máa kú gan wà láì ọlọ́run fi búra. alùpàlẹ̀ ní mo pààyàn lọ ní o ẹ gbọ́dọ̀ gbé o. bí mo wá lọ ní pé gbọ́ mo sọ ń dọ́lẹ̀ bàbá ó ní ẹni tí ń rí ìbínú yín nǹkan ń ṣe tó ń jẹ́ pé téèyàn bá rí ìyọnu yín nǹkan dáadáa ni yóò máa gbé ṣe mo ti wá rí ìyọnu yín kò tí ì wá dúró torí mọ́tò méjì mo gbé wá máa ta kan èyí tí Sheikh Ahmadu Mukhtar fi ṣe ẹ̀bùn mo kúrí dà wọ́n fún mi òní máa lò àmọ́ kẹyọ̀kan ni mo tún fẹ́ béèrè wájú yín bàbá mi ìmáàmù àgbà fún gbogbo ìlú Ọ̀fà. Ṣéèkù. tó o bá wo ìmáàmù firi ó rí pé mo jọ wọn má tẹ́jú mọ́ wọn jù. Firi ni tó o gbogbo. bá wo firi mo jọ wọn kan má tẹ́jú mọ́ wọn jù tó o ti rí pé mo wà mẹ́ mo wà mẹ́ àbí sì mẹ́. àkàkùnlà kíní kan wá ń bẹ tó ń wọ́n fún yín bàbá ìmáàmù Gàbàrí àdúrà yín ló gbà nígbà mọ́lúdì bàbá lẹ́yìn kọrin ẹ gbọ́ níbi ló ti mo sì kìlà ìtí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi lọ́dún yìí gbogbo yín náà lẹ́bàá ṣe bàbá mi àgbà oyè kan ọlọ́run jẹ́ rí olúwa mi pẹ́. Àmín. ìtí mo fẹ́ kẹ́ ẹ ṣe tó ń wọ́n bàbá mufti ni pé àdúrà tó dájú bàbá mufti ó ṣe fún yẹn láyé òun náà ní kọ́ lóhun kára ó ní gbọ́ tí wọ́n ní òní kú ayé ìlú da wọn sọ́rí. ẹ̀ẹ̀mọ́ tó fà á ẹ̀jẹ̀ tó àṣírí bàbá fún yín asọ̀rọ̀ṣẹ́ ni wọ́n kì í sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ mo wá ka yín mọ́ pé gbogbo ẹ̀ tẹ́ ẹ bá ṣàdúrà fún tẹ́ ẹ bá ti fi tẹ̀mítẹ̀mí bí ọlọ́run fún tó bá rí bẹ́ẹ̀ ó lè padà dọ̀tá yín tápá yóò ní ká torí ẹ̀ ti ṣàdúrà fún yẹn èmi fẹ́ kẹ́ ẹ pàṣẹ sínú ayé tèmi àṣẹ yín tó wọ́n yẹn tẹ́ ìfẹ́ pa yẹn ẹ máa pa lálẹ́ Inshallah. méjì wá ní àṣẹ yẹn àṣẹ àkọ́kọ́ bàbá yìí máa ń mú ọ̀fà náà pa púpọ̀ bàbá yìí ló pàṣẹ yẹn àṣẹ àkọ́kọ́ ni ẹ̀mí kíkù gbogbo tọ́lọ̀ bá ṣe wọ́n tó bá ṣe dáa tó láyé tẹ́mi rẹ ò bá mú ẹni ẹlẹ́ni ní òjẹsẹ̀ rẹ tíri mìíràn tí fi yàn nábì bàbá mufti àṣẹ kan tó wá kọ́dùn mi tó sì wáyé lẹ́sìn mi ìbá gbé sí àwọn bẹ̀yẹn àṣẹ kan tó kù náà ni pé ẹ fi tẹ̀lé pé tẹ́mi rẹ bá gùn ọlọ́run ó sọ ní àfa wòlíì olówó wá sí ìlélẹ̀ gan tọ́lọ̀ wọn bá ṣàánú àbá ìmáàmù ni tọ́lọ̀ wọn ò kẹ́ wọn tí ò rọ owó tì wọ́n. olúwa mi aṣọ tí mo wọ̀ wáyé mo ní kí wọ́n rán kó fẹ̀ ni kí ló tí mo fi wọ́n ní kó rán kó fẹ̀ yìí ìkẹ́ tí mo fẹ́ gbà lálẹ́ yìí mo fẹ́ kó fẹ̀ jù mí lọ kí wọ́n máa rí darí ọ̀nà tẹ́wà bàbá pàṣẹ owó yẹn ni pé bàbá mo fi wọ́n ṣáájú bọ́ọ̀lù kan báyìí ẹ wà ní ó ń lòwó láyé mi rẹ̀ ó sì kù gbọ́ngbọ́ ṣe sùúrù bàbá ìmọ̀mú Gàbàrí ó tẹ̀lé bàbá ìmọ̀mú fi bọ́ọ̀lù kan bàbá ìmọ̀mú fi bọ́ọ̀lù kan olúwa mi Mọ̀lánà Sheikh Madibo mi ìbẹ́ gbólọ́ bá mi àmọ́ ẹ̀ fún mi lówó ní kí n mọ́ lówó ẹ̀ fi ti yín náà lé bàbá yìí mọ̀ tápà náà fi ti wọn lé ẹ̀ wá ní fún mi lásán o ẹ̀ mọ̀ wí tẹ̀lé pé ó ẹ̀mí ìrẹ́ òkun ó sì lówó gbọ́ ọ̀tọ̀ bẹ́ẹ̀ wọ́n kọ́lẹ̀ tí ó bá fẹ́ fún mi lówó tí ó tẹ́gbẹ́ òun kọ́ ló pé ẹ ṣáà fi 5 naira lé ẹ̀mí ìrẹ́ òkun ó sì lówó tí n bá ṣe tán bí ń gbé àga wa èrè kan ní yóò bá gbàgà tẹ̀lé mi lẹ́ẹ̀kọ́ kan. Àpòyá gbowó yẹn. Kilo wí. Àpòyá gbowó yẹn. Ọ̀ máa fi sọ́wọ́ sàlẹ̀ ní kàlígẹ́sì kilo ká ní ànábì. Kálíkẹ́ ìsìsì kírúkà. Níbi
níbi wọ́n dá mi lọ́dún bí mo ṣe mọ̀ náà nítorí mo wà mufti tó nínú ẹni tó sì rí fún àwọn kó tí ẹ ṣe tí ò tèmi wà lára wọn àpótẹ́ èrí mi tòsí nínú wọn lèmi wà mo ní mo fẹ́ yọnu yín mo ti lọ́ mọ́ra pé kí mọ́tò di mẹ́rin àti nílẹ̀ mọ́sáàsì ilẹ̀ ilé ló kù àwọn ẹni tí fìlà dáadáa àti gbogbo tó kù ìyẹn yẹ kó máa lọ bẹ́ẹ̀ àpótí bí yẹn lẹ́yìn àti mo fẹ́ kẹ́ sọ ni o àgbọ̀nà mo fẹ́ kẹ́ mú níbi tó jìnnà ẹ̀mí rẹ̀ ó kù ó sì lówó láyé tó bá wá rí ẹ̀wọ̀n àtọ́fáyé pé ẹ̀rẹ́ rántí ọjọ́ mọ́lúdì 2020 kàlígẹ́ ìsinmi kírúkà. Èmi náà wọ̀ mo wá nígbà wèrè kan ní fìlà yẹn ti dọ̀tí kò ní dáa fún dàda bàbá rẹ̀ wọ́n tó sọ ń mọ tàbá lọ àná mẹ́ra wá sí léṣe. Yá ṣe yìí dá sàkọ̀ láìní. ó ní táwọn ká ẹ̀yẹ̀ tó ìbáyé fúnú sàkíyèsí. Ìkọ̀ lára ọdún kan o. ìkìtà bí mo wá ẹ̀yẹ̀ sọ́lé wà lé wọ́n dá sí. àtẹ̀lẹ́mú tẹ̀sílì mọ́. tó bá ro kúrò ní ẹ̀yin tẹ́ kúlẹ̀ yóò tó 31 subhanallah bíkà. Oṣù